àlejò kọ́sẹ́ àlejò àníjọ ní àlùbáríkà bákan náà àlejò kéwú àníjọ ní àlùbáríkà bákan náà kò pọ́sibú àlejò kàwé èèbó ẹlòmíín nulẹ̀ kò sì ní búlọ̀kù ẹ̀yọ̀ kan bèlè yọ̀ ara lẹ̀ wọ́n bá sọ̀rọ̀ jíjà ní you see sarcastically pé nọ́ọ̀dù ilẹ̀ tùrọ́bì bíbú ní ṣe é. Ẹ̀rọ wa mọ́ ọ̀la ẹ̀ wá ń gbé ká máa bọ̀ ṣàdúrà ó ti ẹ̀ náà tíjọ́ tí wọ́n máa wọ ọ́ pé òun náà wọ́n ń gbé lọ. Òun náà wọ́n ń gbé lọ. Ọ̀nà tíjọ́ wọ́n máa gbé wọ́n ń wù ẹ̀ lọ́wọ́ nulẹ̀ wọ́n ti ń wù ẹ̀ lọ́wọ́ nulẹ̀. Wọ́n ti ń wù ẹ̀ lọ́wọ́ nulẹ̀. Ẹ sọ fún sẹ́lọ̀ ẹni kọ́ bá wa okùn yìí ẹni ọ̀tá yìí la ìwọ la múra tá a fẹ́ palẹ̀ mọ́. A fẹ́ palẹ̀ mọ́ ẹni. One day will be one day, my dear brother. You will be no more. Ó ti tó ẹrú ọlọ́run kan bó ti kọ́ nù ọkọ̀ sínú ilé báyìí tó bá jí làárọ̀ tí kọ́kọ́ wó nù yóò wá nà báyìí lónìí alhamdulillahi alladhi ahyana ba'dama amatana. yóò wá ká kí ní òfin rẹ̀ báwa ní kí ní yóò sì tọ́ ọkọ̀ sí àyín tó fi ń dẹ́rù bàyàn ní pé a yóò kún un ti mọ̀ pé jọ́tọ́ ló wọn bá pé kó wọn kà òun ti jáde láyé. tafakkar fi mashika wal ma'abi. Máa wo orin yẹn rẹ máa wó gbogbo ẹ̀ ó sì ronú ṣé bó ti yẹ kó rìn lórí. wadafunika ba'da aishika fil turabi. Ìrònú dáwà kí ó bọ́nú yẹ̀pẹ̀ máa ronú pàtó wà ní wàhádà wọ́n ní ká nù yẹ̀pẹ̀. Wọ́n ní kí His Excellency wọ́n ní ọ̀nà abẹ́yẹn ni wọ́n máa gbà nígbà tó ń bẹ láyé ni wọ́n ní Excellency kan sínú sàárè. Ìdáàkọ̀ kan sínú sàárè. Gómìnà kan sínú sàárè. Pírẹ́sidẹ̀ntì kan sínú sàárè ọ̀nlọ́nu. Ara rẹ̀ ó kú àmẹ́mi ò ní kú ẹ̀mí ń lọ ọ̀bẹ ní òfin ránṣẹ́ sí ọ. idha wafaita qabra anta fihi tuqimu fihi ila yawmil hisabi. Bàbá lè kó àpò ìkúsà àgbà máa kó ní next week. Bàbá lọ mọ́kà ní àá April náà láàdì tó mú àpò òun lè àtùpá lòsù kan April náà láàdì gbogbo yìí òun mo lọ ń lọ ńlọ Èkó ńlọ Kánò ńlọ Mẹ̀dúgùrì ó ti mọ́jọ́ tó dé àmọ́ sàárè ọ̀darí náà tukimu fihi ila yawmil hisabi. Wọ́n panu sàárè àwọn tá a sin síbẹ̀ ọ̀nà ti gbé rí ẹlòmíì láàrin títí ti gbà. Ọwọ́ àwọn abẹ́ ila yawmil hisabi. Ìjọba sírù sẹ́wájú ọlọ́run èyí wọn náà tó kọ́ bà ó lẹ́rù ó tó kọ́ bà ó lẹ́rù mọ́sàbùrú nù lé mọ́ wọ́n ti kú mọ́ ẹ̀dí mọ́ wọn mọ́ wọ́n ti kú àwa rẹ̀ ni lọ́sàn-án wọ́n bá sì wá dalẹ̀ ẹtì mọ́ bẹ́ẹ̀ tí ń ṣe ẹ̀ ń lọ ọmọ náà ní kò ní yẹ yín. wọ́n fi àwòsàn lè jí símítà hìnà tẹ́bùkọ́. Ẹgbẹ́ ìbádùn àmọ́ni bẹ́lẹ̀ ìyá wa ẹ ṣe. Mọ̀kọ́ tọ́ àtà mọ̀mọ́sàkátà ìhábì. Ẹ bá wa ṣe. Wọ̀láwọ́lá ikọ́ burú sọ̀rọ̀ àlẹ́ ìkàsítìrà. Bí ẹ bá ṣe pé sàárè, Ọlọ́run fi bò wá láṣìírí, bá a ti kì í bọ̀ bẹ̀ tán, àṣírí bò. Túbọ̀ báyá yóò wú. Akramakallah. Yóò wú. Ẹwà tí wọ́n tán gbogbo wa, àwọn àwùjọ wa. Bàbá wù tán ó pa nígbà wọn náà. Lànà tìǹtìlẹ̀ àbá ti hawa rawa bí. Khuliqta mina turabi fasirta hayya. Ka'annaka ma khuliqta mina turabi. Bàbá bàbá yìí ẹ sòfin tá a máa fi rántí yín pé ń bá bàbá ń bẹ ọlọmọsà kẹrọ àwọn ọmọ gàrí irú òfin bẹ́ẹ̀ ni ẹ máa ṣe irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ máa sọ bàbá lẹ̀ ẹ má sòfin tá a fi ṣègbèlè yín ẹ má talẹ̀ ń talẹ̀ ta ni ó bí mi wọ́n bí yín nù sàárè. Ẹ má bàálẹ̀ jẹ́ ẹ má dàlẹ́ rú ẹ má fọ́ àdúgbò bàbá ọlọ́rọ̀ ọkú ọ̀nà ti kú ni bí Ìlọrin bá ń kọ́ rẹ́rìn sọ́rọ̀ èèyàn àdánwò dé ni Akramakallah. Ìlọrin tábàtì láyé
ìtí ọ̀dà ní ọgbẹ́ yẹn. دخلنا هذه الدنيا أناس عراة مجرلين بدون شيء ونسعى أن تطيب لنا الحياة ونحرص أن نحاول كل شيء. gbogbo ẹ̀yin ará Èkó tẹ wá bá wa sòkú ìyá wa lágbára Ọlọ́run ẹ̀ ní bọ́sọ̀ wọn bá ń dìtì mẹ́ta ń padà lọ. ونترك كل ما بجد نلنا. má ṣe kà mọ́ dákun má ṣe kèrè ta mọ́ ó ti yan ti kálukú fún. bàbá wa bẹ́ẹ̀ ti lo ti yín nì bàbá wa bẹ́ẹ̀ ti lo ti yín nì bí bàbá wa tí Ọlọ́run wà mú tẹ̀sùbá ó ní kò sí tó lè yí kàdà lóhùn Ọlọ́run padà èyí là tó àfàdúrà wà mú tẹ̀sùbá. نعاد إلى التراب بدون شيء. àlejò kọ́sẹ́ àlejò mọ́ àníjọ ní àlùbáríkà bákan náà àlejò kéwú àníjọ ní àlùbáríkà bákan náà kò bọ́ sírù àlejò kàwé èèbó hàn ẹlòmíì nulẹ̀ kò sì ní búlọ̀kù ẹ̀yọ̀ kan bèlè yọ̀ ara lẹ̀ wọ́n bá sọ̀rọ̀ jíjà ní you see sarcastically pé نعاد إلى التراب بدون شيء. يا فاخرا بالدنيا. àfààní gbogbo wọn tó ṣe báàrí nítorí ayé ọlọ́wọ́lá wà ń bẹ̀ tá a bá ṣe àṣegbè ni táriwọ́ àwọn tànádà àwọn tó lo ayé tí wọ́n tún lálìkẹ́ nínà tiwọn tí wọ́n nínà tiwọn àwọn dà ebe yẹn nà mọ̀rúzù ebe dọ̀ ọlọ́run pé tiyín náà ni ó ní àlìkẹ́ nínà tiẹ̀ ó sì nínà tiẹ̀ ààrẹ Ibrahim ń jí sẹ́fù ààrẹ Ibrahim ní òun ò sì bẹ̀rù ọlọ́run ọba tí ń yọ òòrùn nígbà tí ń yọ láwo ọba tí ń jí òkú tí ń pa òkú ọdún mi tó déhùn ẹgbẹ́ yìí wọn lòún wí èmi náà ẹ mú àwọn méjì wá ẹ mú kan wá nù ilé ẹ̀wọ̀n ẹ mú kan wá lánàá jẹ́ nínú wọ́n sì kó wọn dé wọ́n ká wọn ẹrú náà dé ó ní ẹrú eléyìí ó ní àná òwe tù àbí kó ti pọ́nrọ́ òun rẹ̀ kọ́ ẹ̀tún mẹ́lẹ̀ kejì wa ìwọ́n ti ẹrú ni ọ máa ń lọ ó ní wà á ná òhò yìí kí ló kù tó tó wí bàbá kọ́tà tá ń burú táwọn wọn àbí fèrè àwọn náà ló kó òburú ẹ̀wọ̀n fèrè àwọn náà fahasara fanada fakọ́lá àná rabbukum al-a'la òun ya wèrè lébi bó ní kò sí ẹnìkan mọ́ àfọwọ́n fèrè àwọn náà lọ́rọ̀ mu nígbà ọlọ́wọ́n mu omi lásán omi Allahu akbar. omi. أين من يفخر قبلك àwọn tí ń ṣe fáàrí ṣáájú tiẹ̀ dà. بكثرة جمالهم pẹ̀lú ẹwà ó hàn sí ó sì gbogbo ẹ̀ ibi ṣe fáàrí. وأموالهم àwọn tí ń ṣe fáàrí ṣáájú tiẹ̀ pẹ̀lú owó wọn dà á ní kò síbi tá a fẹ́ rán owó tà ní rán àwọn dà. وشرفهم àwọn tí ń ṣe fáàrí pẹ̀lú yìí tá a ṣe fún wọn àwọn dà wọ́n ti lọ ilẹ̀ jẹ wọ́n. ومنصبهم ẹ̀yin ọmọ ìyá wa Zainabu ìyá ìdánwò yìí ẹ̀ gbọ́dọ̀ gbàgbé wọn. وملكهم àwọn ọlá tànádà bẹ́yẹn bá ara ikú ni àwọn bàbá Sàràkí ọ̀rà kú yìí o bẹ́yẹn bá ara kú ni bàbá Sàràkí ọ̀rà ikú. أكرمك الله. ipe mi ti ra yìí ó gbọ́dọ̀ kí pa mi. yọ sanwó ẹ bàbá Sàràkí kí lọ́kàn kú ẹ̀ tí ò ní kan lẹ̀ kù lọ́kàn ọ̀rọ̀ wọlé ni yóò sì yọ tí ó yọ. لا إله إلا الله. ọ̀dà bọ̀ ni ó tún ti jọ́ àlùkí àmà nù. wọ́n ṣe fáàrí máa rántí ikú ni kọ́ ọmọ tìṣíwájú kọ́ ọmọ tẹ̀lé lẹ́yìn ọ̀yá ló láyìn ní sí mọ́ ikú lọ wájú mọ́ ọ̀yá lọ́tún láyìn ní sí mọ́. àmọ́ tá a bá sẹ́nu lẹ́yìn ọkẹ́ tí ó béèrè irọ́ ni o ẹ bá kú táwọn ó béèrè lọ́wọ́ àwọn ọmọ yín àwọn yẹn jẹyà wọ́n jẹyà láyàáyà tí bàbá yín ṣe kalẹ̀ nù ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa táwọn àfáàmù yìí ń ṣe kalẹ̀ òun là ń ṣàdúrà fún wọn èkó ẹwà tí ń ṣàdúrà fún wọn. gbogbo àfáà ní ó lé kankan ní láì ṣe pọ̀ ọmọ gẹ́gẹ́ mú òun tẹ́ tó ṣe wá sí náà wá sí òun lẹ́sẹ̀ yá. àwọn náà lẹ́nu tó ṣe wá sí ọkùnrin lọ́wọ́ apárẹ̀. وبالعلم
ọwọ́ náà máa gbé lẹ́yìn sàkúlù nàbí yìí mọ̀ọ́sálù gbogbo ànábì ọlọ́run gbọ́dọ̀ jíṣẹ́ ọ̀rọ̀ àwọn kan ọ̀rọ̀ àwọn kan ọ̀rọ̀ àwọn kan bọ́ ọba ló ṣe tí ọ̀rọ̀ ó jẹ́ gbọ́ mọ̀ pé wo ẹ̀gbọ́n ń wọlé lọ́ńtò nípa ọ̀rọ̀ ọ̀run. wọ́n bí mi. ìmọ̀ tó ní lò ó pẹ̀lú ládàá bọ́ ọba kí gbogbo ayé ìtọ́ ọba lẹ́kọ̀ọ́ òkè. fala tafrah bi mawti gayrika. wọ́n ti jẹ́ orí ó dùn pé lágbájá kú lọ́rọ̀ mú àti wọ́n ti ẹ̀ kú. karamakallah. àtàwọn náà kú mbẹ̀. sayuni akayahuma. sayuni akayahuma. sayuni akayahuma. bó o ti ń dunu gbẹ́ni kan fún ìgbé ọlọ́run mú a ti máa gbádùn nísìnyí. sayuni akayahuma. àbọ̀ wa kú fọ́ tiẹ̀ náà jọ kan. sayuni akayahuma. a tún fọ́ tiẹ̀ náà jọ kan wọ́n pè lágbájá òun náà wọ́n ń gbé lọ tẹ́lu. ọlọ́run fi kútú àṣírí wa ni ọba ti wọ ọkọ̀ sáyé ọba wọ ọkọ̀ sẹ́rẹ̀ ọba wọ ọkọ̀ sẹ́lá ìdá àfa àwọn ọmọ ìyá wa Zainabu Amari ẹlẹ́ran ọ̀rọ̀ wọn ti ń sọ látàárọ̀ yìí torí náà ọlọ́run wọlé ẹ̀yin bàbá wọ̀nyí tẹ̀ ń lò bọ̀ báwọn bàbá yín ti gbé nǹkan yín kálẹ̀ tẹ̀ yín padà lónìí àwa yín padà ní o àwọn tó bí yín èbé ebú ẹ̀yin náà ò gbọ́ ẹnìkan báwa yìí tán kí ní mo mọ́rí nísìnyí nítorí ẹ fi mọ̀ pé lórí ibú ni ẹlòmíràn fẹ́ bẹ ibú ni ẹ wo kọ́tìnì tí ń bẹ lẹ́yìn ẹ fi mọ̀ pé yàrá àyáláyà rẹ̀ lọ́wọ́. ní àgbẹ̀ èsì ọ̀rọ̀ fún yọkọ̀ sàdúrà bíi tòótọ́ bíi tọ́lọ́mọ gba àdúrà tí ń sè. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. ọ̀rọ̀ sókè náà ni ìmẹ̀lẹ̀ jẹ́ kí fídíò yìí pọ̀ táwọn náà ń sẹ́ yọ̀pọ̀. àwọn tó ń ṣe ju tiẹ̀ lọ tí wọ́n wíwì kúwì tí wọ́n ń bú kálukú tí wọ́n ń sọ tí ọ̀dà ẹ bá wọn lẹ̀ ń wà bọ̀ wọn ẹ rábọ̀ wọn ni ẹ ní tí ìkú tábọ̀ ó fi dé àwọn kan bẹ kì í ṣe jọ́ọ̀lì kìámà àbọ̀ máa ń yà máa ń sún lójú ìsàbí lọ́ọ́ hùwà rẹ̀ torí ikú lọ́ọ́ lọ́rọ̀ rẹ̀ torí ikú mọ́ sọ̀rọ̀ tí ó gbàdújẹ́ mọ́ sọ̀rọ̀ tí ó fọ́ọ̀lù mọ́ sọ̀rọ̀ tí ó balẹ̀ jẹ́ mọ́ sọ̀rọ̀ tí ó tó àdúgbò mọ́ sọ̀rọ̀ tí ó tàǹpà pẹ̀lú ìjọmọlúàbí ọmọnìkejì ẹ wo kálukú ó sì sọ rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ bá máa sọ nísìn ilé ẹjọ́ kù bẹ́ẹ̀ báyìí sọ̀rọ̀ tó bá dákọ ọmọ wọlọmọ bó ti wí àmọ́ bọ́ ọ dákọ pé àáfàá tí máa ń ṣe ráìdù yẹn àáfàá kínní ìlọ̀rí ẹjọ́ nù. sọ̀rọ̀ ẹ̀ dákun. tó ti dáko ẹ̀ yọ̀pọ̀ tọwọ́ bọ̀ ìjọmọlúàbí wọn lọ́wọ́ àdúgbò pákó olè kọ́kọ́ fún ọ̀bẹ tọrọ òkú owó ẹ̀ ní àbí kọ́ ọ tọ̀. ẹ máa gbọ́dọ̀ mọ́jà àrẹ́jọ́ àwàdà yín. ẹ máa gbọ́dọ̀ mọ́jà àrẹ́jọ́ ẹjọ́ ọ̀fẹ́ kọ́kọ́ wọ̀dọ̀ wọn ọkọ̀ sí báyìí láì sọ lóhùn ọkọ̀ sí báyìí lójú ọ̀dọ̀. ó tún wá dúró bọ́bá tó wá wọnú kóòtù náà ó tún á di ráyè. ó kúnlẹ̀ fáwọn aláàjì ńlẹ́ bá kálukú sọ rẹ̀ ẹ̀dá ọ̀rọ̀ máa ń tọ́ sọ tẹ́túrásì ni kó kú yẹn ní. bá a fà kan bá sọ̀rọ̀ bí ọ̀bá rí bẹ́ẹ̀ ìwọ́n sì ní hújà kéèké kù àwọn àfa wa Abdullahi Méjìdádì mo rí fídíò wọn lánàá ọlọ́pàá wa ṣe dáadáa fún àwọn àfa ṣe é rí pé kò mí ìbú lọ́wọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nípa àfa wa ibi báyìí ní Aláàjì Buhari máa ṣe kò ní bẹ́ẹ̀ àwa wọn là ń wà ó 5 and 6 àá sì ń jọ lọ bí kíbi ni kọ́nà tá a bá débẹ̀ báyìí ni wọ́n á ṣe báyìí ẹ̀dá kẹ́ tó máa sọ̀rọ̀ ẹ máa wádìí ẹ̀ dáadáa o salamu aleykum ẹni ó lè mú ọ̀rọ̀ bí ẹjọ́ sí. àmọ́ àfa ọ̀rọ̀ àìgbé wọn ń sà sí àwọn bàbá yín. ẹ wá ṣe fìlà bíi kótó. ẹ wá mú fìlà ẹ wá ṣe bí ẹnu ẹ̀rọ ẹ wá ń wílé dèrè dé nínú ilé yín bẹ̀rù náà gan alájà yín gan bàbá yín ẹ̀yin náà kú dábọ̀ tiwa alájà sílvá ẹ̀wọ̀n ti wà ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín ẹ jẹ́ àfọwọ́lẹ́rẹ́ báyìí ká máa wòran ká máa wá ṣàdúrà sínú pé Ọlọ́run kò sábà wa túgbà sí i.
àdúrà táwọn bàbá yìí ń ṣe ní ọjọ́ wọn bẹ́ẹ̀ nìkan ikú ń bẹ òjijì láàkú. Assalamu alaikum.